kò sí bí ọmọ ṣe lè wò ó wú tó báyẹ̀ pé ọdún mẹ́sàn-án age láwa ní ó ń sí ọlọ́run bá nábì ti tó ní. àwa aláàmọ̀ wá ẹ̀yin láàmọ̀ bá. pípọ́n sí wa mẹ́. sallallahu alaihi wasallam. àwọn àbá ní bàbá tí ó ní ebúgbó tá a ti bẹ̀ ní òkú ẹ̀pà ẹni tí ó kù yóò kù yó. a dúpẹ́ pé kó bá ti sọ náà àwọn mùsùlùmí fúnra wọn àní fúnra wọn náà àwọn náà ti wá ń jẹ́rìí sí pé gbogbo ohun tá a sọ nípa Muhammad bẹ́ẹ̀ ló ṣe rí. àwọn náà ti ń jẹ́rìí sí pé gbogbo tá a sọ nípa Muhammad àparọ́ ní táwọn abéèrè lọ́wọ́ wọn ni pé ǹjẹ́ èèyàn lè rú wà báyìí káwá pè ní òjíṣẹ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ arákùnrin yìí Jackman òun akúmọ̀ tó tọ́ ní tiẹ̀ láàrin wọn òun mọ́ sóòótọ́ dáadáa nípa àwọn àdìsí tá a mọ́kà wọ́n pe àdìsí kan ní sọ̀yí Buhari ìkan náà sọ̀yí Muslim sọ̀yí Buhari à Muslim àdìsí yẹn ibẹ̀ láti kà pé Aisha Mohammed fẹ́ Aisha ní ọmọ ọdún 6 ó pàṣùn lọ́mọ ọdún 9 oníwọ̀n Jackman wá ṣẹ̀rí oníwà ló wá ṣẹ̀rí ẹ̀mọ̀gbọ́n tí Jackman wù kí wàá mọ̀ sọ̀rọ̀ sí nínú àdìsí yẹn náà láti kà pé Mohammed mọ́jìlè ló jẹ fídíò kejì nìyẹn méjì náà máa pè fún yín sí pé mùsùlùmí náà tún padà jáde tó jẹ́ ká mọ̀ pé tòótọ́ ni pé Muhammadu mọ́jìlè ló pa ní tá à ń bèèrè wọ́n yín ni pé ǹjẹ́ ẹlẹ́pẹ̀lẹ́ lòdì sí Ọlọ́run bí kó sì mọ̀ fojú winá irú nǹkan báyìí àbí ẹ mọ̀jà lòdì sí Ọlọ́run sáré pẹ̀lú ìṣẹ́ àlá òṣìṣẹ́ àlá àdèjì àpò torí ní oṣù bí àwọn kan. yóò máa rún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Sahih Bukhari àti Sahih Mùsùlùmí rí àwọn nǹkan mi ń bẹ tí ò lálàáfíà. àwọn àsáwọ̀ ti wọ̀. àwọn àsáwọ̀ ń bẹ tí ò lálàáfíà àmọ́ èyí tó bá lálàáfíà ń bẹ á máa lò ó omi náà tí ò bá lálàáfíà tá a bá rí wípé a lè bá a lọ tásìtà wílò ẹ̀ ká bá lọ. ṣé ń gbọ́ wọ́n ní àwọn kan wà ń bẹ tó lálàáfíà nínú Sahih Buhari à Muslim nínú àdìsí yẹn wọ́n láwọn kan wà ń bẹ tó lálàáfíà ṣùgbọ́n àwọn kan wà ń bẹ tí ò lálàáfíà ẹ jẹ́ akọ́bẹ̀ láti bẹ̀rù ok ó gbé odidi ìwé wá ó wá fẹ́ kọ́ fún mi lẹ́kọ̀ọ́ mbẹ́ ó sì sọ fún mi pé ìwé mímọ́ ni o ìwé mímọ́ tó lálàáfíà dáadáa ni ok nígbà tó wá di pé mo ti wá bẹ̀rẹ̀ sí ní bèrè lórí lọ́wọ́ rẹ ó wá sọ pé yẹn nínú ìwé yìí gan kẹsìbò tó wà ń bẹ lórí lálàáfíà èyí tó wá sọ fún mi èyí tẹ̀ka fún wa nínú ìwé yẹn pé àwọn ìwà ànábì tẹ̀ka fún wa ń bẹ̀ tẹ̀ sọ pé ìyẹn lálàáfíà kí ni ó fún ẹ láti dájú pé ìyẹn gẹ́gẹ́ lálàáfíà bó yẹ pé inú ìwé kan náà ló ti fẹ́ kọ̀rọ̀ tó lálàáfíà inú ìwé kan náà ló ti fẹ́ kọ̀rọ̀ tó lálàáfíà jáde ó wá sọ pé àwọn kan wà nínú Sahih Buhari o kò lálàáfíà o ẹ̀yin mùsùlùmí ò ní tẹ̀lé àwọn kan wà nínú Sahih Buhari à Muslim tó lálàáfíà o tẹ̀lé o èwo lẹ fẹ́ ká tẹ̀lé ní méjèèjì dájúdájú irọ́ lẹ fẹ́ pa àyè pé dájúdájú nù Kùránì náà àwọn ọ̀rọ̀ kan wà mẹ́tò lálàáfíà ẹ tẹ̀lé àwọn ètò lálàáfíà níbi tí mo mọ̀ ti pẹ́ pa wọ́n ẹ bẹ́ wọn lórí ẹ kidnap wọn ẹ ní tẹ̀lé yẹn ẹ pè níwèé ọlọ ẹ pè níwèé aláwọ ẹ pè níwèé mímọ́ ẹ pè lórí bù ẹ á fẹ́ mọ̀ tẹ̀lé àwọn nǹkan bẹ́ẹ̀ tẹ̀lé àwọn nǹkan kankan ṣé wọ́n pé ìwé yìí pé sáyẹ́nsì torí tó bá gbogbo gbàmú ni ipò òníwé kan tí ò lè wà out of date adájọ́ àwọn ó ti wà out of date ni ẹ o ẹ jẹ́ ń bọ́ síwájú wọn láwọn mọ àmẹ́ndì ẹ̀ àwọn tó àwọn kan sí kọ́kọ́rọ́ ti bẹ́ pọn yín sáà pé àwọn ọmọ Yorùbá tó wà ní làkàyè náà wọ́n mọ̀ fi ọpọlọ bá ogun tán sọ yìí lọ pé ǹjẹ́ wíwẹ́ tán sọ yìí ìjọ lè jòjìṣẹ́ àbí iṣẹ́ ara ẹ̀ ló dájẹ́ ẹ jẹ́ àgbọ̀ síwájú. lọ ń bẹ̀rẹ̀ táàrí gbígbé sí. tá a stéètì ọrùn rẹ̀ tó fi lálàáfíà ká ṣe bẹ́ẹ̀ èyí tá a bá ti rí kájú nù inú èyí tá a lè rí lọ inú ẹni tí ya ńlá wa Aisha yìí torí wọ́n fẹ́ lọ wípé Aisha tètè wú níbi àwọn ọmọ alárúbáwá wọ́n ètè máa wú kò sí bí ọmọ ṣe lè wò ó wú tó báyẹ̀ pé ọdún 9 age láwa ní ó ń sí Ọlọ́run bá nábì ti tóní sallallahu alaihi fídíò yẹn ti tán wọ́n ṣe àti gbọ́ mo láìkẹ́ Jackman orí tí ẹ pé sábà sọ gbogbo ìgbà tí a ṣe fídíò lórí pé Ànábì ó fẹ́ Aisha ní ọmọ ọdún 6 olùlẹ́pọ̀n lọ́mọ ọdún 9 àwọn mùsùlùmí tó wá sọ online wọn ò tako ọ̀rọ̀ yẹn bí pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n sí ẹ̀mọ́ tó mọ́ sọ wọn wà mọ́ sọ fún wa pé ọmọ Saudi nígbà náà ọmọ ẹsẹ̀ sí mẹ́sàn ti mọ́ wú ó ti mọ́ tóbi ó ti mọ́ mature sí ọmọ ọdún 9 Saudi èèyàn lè bá sùn ọwọ́n Jackman wá sọ yìí pé kò sí báwọn ti fẹ́ lọ́rọ̀ yẹn tó
ipe kódà ẹni tí orí rẹ̀ ò pé kò bá yẹn fẹ́ sọ pé wọ́n bọ́ ọmọ sùn lọ́mọ ọdún mẹ́sàn-án tí ẹni táwọn wà sọ pé ẹni ọmọ yẹn ti wú ló ṣe bá sùn ipò ọ̀rọ̀ yẹn pé dáadáa ni síbi táwọn náà nìyẹn kò bọ́ ọpọlọ ó ní ká sọ pé bí Muhammadu ṣe tóun ni ikú sọ lè bá ọmọ ọdún mẹ́sàn-án sùn so ẹmọ tó tẹ àti símọ yẹn àwọn sọ̀rọ̀ pàwọn àfàtò wá tẹ́lẹ̀ àwọn wá dìfẹ́ǹdì yẹn ni pé àwọn ọmọ ọdún mẹ́sàn-án Saudi máa ń wú ṣùgbọ́n tí wọ́n sọ sí ni pé ipò ọmọ ọdún mẹ́sàn-án sùn káwọn yọkù mẹ́ pé ìyẹn ò sí nínú wípé wọ́n ṣe mistake kó yẹn mọ́ ni káwọn yọkù mẹ́ láti tún àwọn Muhammadu ṣe ìlú tí wọ́n bè lọ́wọ́ yín nìyẹn pé ṣé ẹ̀yin lẹ́ẹ̀ máa protect the holy prophet ṣé behaviour of the holy prophet ló yẹ kó mọ tọ́ yín sọ́nà ni ṣé wọ́n lè yẹ kó jẹ́ bí role model tẹ́yìn mọ̀ tẹ̀lé àbẹ́ ilé àṣẹ tó mọ̀ protect ọ̀rọ̀ tí ìwà tí ó wù láti correct ẹ̀ ok ẹ̀yin lẹ́sọ pé hadith wọ́n bí wà lẹ́yà muslim àwọn hadith yẹn wá ṣàlàyé ètò ìṣẹ̀lẹ̀ ní Quran ni wípé ok ẹ ti rí pé Quran ọ̀rọ̀ bẹ̀ ẹ rí pé ó dà ìpọ́nrọ̀ bẹ̀ ok sọ̀rọ̀ tó bá láìka ìmú ẹ wá ní kí hadith wá correct ẹ̀ hadith wá fẹ́ correct Quran látúkà pé ọmọ ọdún mẹ́sàn-án sùn bẹ́ẹ̀ ipé ọmọ ọdún mẹ́sàn-án sùn ẹ wá ní ẹ fẹ́ twist ẹ pé ẹja lọ yẹn ọ̀rọ̀ yẹn òótọ́ lẹ ṣùgbọ́n ẹ fẹ́ lọ máa yàn lọ́wọ́ ipe bí aka ẹ sọ wípé bóyá ọ̀rọ̀ yẹn wọ́n kàn ṣe mistake kó mọ́ ni Muhammad ò bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án ok ní ìwé tẹgbẹ́ wá ń sìn báyìí àwọn ọ̀rọ̀ kan wà lẹ́yìn pé tẹ́ ẹ bá ti sọ ẹ lè báàkì ẹ àwọn ọ̀rọ̀ kan wà sẹ́ ẹ lè báàkì ẹ sọ pé wọ́n yẹ di olíbùn kùdú ẹ̀sìn káàmọ̀ tẹ̀lé gun tó wà ń bẹ̀ ẹ wá ń lọ lọ́rùn fún wa ṣùgbọ́n mọ̀ pé gbogbo àwọn táwọn bá sọ̀rọ̀ ńlá káyì ni wọ́n ní tá à ń sọ yìí ibi tí ń sọ̀rọ̀ dé ó ti yé wọn jù bẹ́ẹ̀ lọ ni pé nígbà tó ti di pé a ti ń béèrè a ti dìde a ti ń béèrè lórí ìwé yìí lẹ́yìn náà fi wá wò pé àwọn ọ̀rọ̀ tó wà ń bí lágbára ń tòótọ́ o lẹ́ fi wá ń dọ́gbọ́n láti dìfẹ́ǹdì ẹ̀ ẹ wá dìfẹ́ǹdì ẹ̀ débi pé nǹkan wá padà tásì rí pé ọmọ eléyìí ó ṣe lè dìfẹ́ǹdì káàmọ́ ní Muhammadu káàmọ́ láìsí àti màṣọ́ ọmọdún mẹ́sàn-án Muhammadu fi dùn lẹ́pọ̀n ó dà ìpele yóò ṣe dìfẹ́ǹdì ẹ ti ẹ̀ dìfẹ́ǹdì ẹ̀ wọ́n lè méjì pàdánù rọ tẹ́ẹ̀ tó ń parọ́ fún yàn tẹ́ẹ̀ tó ń pa fún Obama ṣùgbọ́n tó ń parọ́ fún yàn mọ́kùnrin ló ń pa ẹ tún wá gbọ́ ẹ tún wá play video àfa kan náà fún yín èyí tá a fẹ́ lè sọ tiẹ̀ ni pé Muhammad ó fẹ́ dìfẹ́ǹdì pé Muhammad kìí ṣe poison ló pa ó tún wá padà sọ́nu múlẹ́bù yẹn pé poison náà ló pa ṣé bí tásán náà nìyẹn ó làfà ìwà jẹ́rìí sí pé títòótọ́ poison ló pa ẹja gbọ́ láyé ẹ̀ kí wá yànnà náà tòótọ́ àáfà ló sọ nínú àti ìsìn náà ló ti kẹ̀jáde pé nítòótọ́ o poison ló pa Muhammad point méjì tó mú lẹ̀ nìyẹn àkọ́kọ́ ó fẹ́ Aisha ní ọmọ ọdún mẹ́sàn-án gbóhùn fún ti gbà pé ó fẹ́ lọ́mọ ọdún mẹ́sàn-án báyìí ẹlẹ́ẹ̀kejì ni pé gbóhùn tuntun wá gbà pé tòótọ́ poison ló pa ṣerú èèyàn báyìí tí ń bí ọmọ ọdún mẹ́sàn-án tí ń jí pátá tí ń tókó bọ kẹ́tẹ́kẹ́tẹ́ ń dì tó ṣe àlepẹ̀rú ẹni lòdìṣẹ́ Allah ṣé àlepẹ̀rú ẹni pé Allah wàá fi kápálà lòdì àdáwùgbà ayé Allah wàá mú yóò fẹ́ gbé iṣẹ́ jáde yóò wà lọ gbé ẹtẹ́ pé ìwà rẹ̀ ò dáa yóò wà lọ gbé pé ẹni tí ń bá ọmọ ọdún mẹ́sàn-án sùn yóò lọ bá ẹni tí ń jí pátá lójú ogun yóò àjẹpọ̀ ní òrànṣẹ́ ẹ̀gbọ́n tí arákùnrin yìí sọ. Ànábì yín poison ló jẹ kú tó bá jẹ́ pé ànábì Ọlọ́run ni kí ló tí poison pa ikú tú ẹ ló kú ọ̀rọ̀ poison yìí gan bó ló ṣe wá kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ poison ànábì Muhammad sallallahu alaihi wasallam ohun tó ṣẹlẹ̀ ni wípé à ń pè ìlú kẹ́ ní Khaybar yìí àwọn Jíù ló pọ̀ ńbẹ̀ wọ́n wá ń victimize àwọn mùsùlùmí ànábì wá kéde ogun sí wọn ànábì kó àwọn ọmọ mùsùlùmí tí wọ́n lè jagun ó kó wọn tráfù lọ sí Khaybar ìgbà tí wọ́n dé Khaybar bá gẹ́ bá ti mọ̀ pé ìta ni wọ́n máa ti ń jagun ìta ìlú ẹ̀ ń gbọ́ ó parọ́ kan báyẹn ó ní Khaybar yẹn wípé àwọn Júù wà ń bẹ̀ wọ́n wá ń victimize àwọn mùsùlùmí ànábì wá kógun lọ bá wọn ní Khaybar ẹ̀ ń gbọ́ kò sọ pé wọ́n lọ jagun láti lọ kó property wọn níbẹ̀ yẹn mọ́ ni o wọ́n ní wọ́n victimize àwọn mùsùlùmí ẹ̀yin ibi tẹ́ pé àwọn Júù wà ń bẹ̀ wọ́n sì lè victimize ẹ̀yin mùsùlùmí tẹ́ gbé láàrin wọn
ṣùgbọ́n ẹ fẹ́ lọ kó ogun jà wọn ẹ fẹ́ gbalẹ̀ wọn tẹ́bà ti fẹ́ dìbẹ́ndì ìwọ wọn àwa arọ kápá wọn fi sí ó ní àwọn júlù wa ń bẹ wọn á fitimize àwọn mùsùlùmí sáà mùsùlùmí tí ó gbà ní wọn ni wọn fitimize. kíláà mùsùlùmí lọ sí láàrin. kíláà mùsùlùmí kíláà mùsùlùmí lọ sí láàrin wọn. ẹ mọ̀ dìbẹ́ndì rọ tẹ́ ẹ kó dẹ̀ sọ straight and forward wípé ànábì lọ jagun gbalẹ̀ kó property bẹ́ẹ̀ mọ̀ yìí mọ̀ pé wọ́n fitimize àwọn mùsùlùmí tẹ́tẹ́ máa fitimize mùsùlùmí pé kàtẹ́ pé àwọn mùsùlùmí kan ní lọ́bẹ̀ tí wọ́n fitimize wọn kí ó tẹ́ àwọn mùsùlùmí ò lè kó ń bẹ̀. nígbà tí wọ́n fitimize Muhammad tó ní wọ́n fitimize òun ní Maka tí wọ́n lọ Mẹdínà ni bí ilẹ̀ bá ṣe gbé ànígbé lálà ó ṣe àdí pé nígbà tí wọ́n fitimize àwọn mùsùlùmí kẹwàá ló kógun lọ kẹlẹ́ pa wọn wá lókù ẹ máa gbọ́ ẹ máa gbọ́. Ogun bẹ̀rẹ̀. So, and the battle was pressed by the Muslims. Àwọn Mùsùlùmí ń win ogun yẹn. Làwọn Khaybar bá surrender. Àwọn Jews yẹn, wọ́n sọ pé àwọn jagun mọ́, ká Ànábì ó yọ̀ǹda wọn kọ́ láàánú àwọn. So, treaty wáyé, tá mọ̀ sí agreement láàrin wọn pé kò ní sógun mọ́ báyìí la máa ṣe báyìí la fẹ́. So, àwọn Islam gba ìlú yẹn. Ànábì wá wọnú ìlú Khaybar yẹn gẹ́gẹ́ lọ. Ẹ ń gbọ́ ìlú tó ní wọ́n fitimize àwọn mùsùlùmí wọ́n wá lọ pa àwọn tó wà ń bẹ̀ wọ́n wá padà gba ìlú yẹn wọ́n gba property wọn wọ́n gba ìyàwó wọ́n kó gbó nǹkan wọn wọ́n padà gbà á tó bá fitimize mùsùlùmí sí kẹ́ lọ pa wọn ká gba property wọn ní ṣé tí Ọlọ́run fi mọ́ yanjú ọ̀rọ̀ nìyẹn táì pé Ọlọ́run làláwò ṣé tí ó fi yanjú ẹ̀ ní pé kẹ́ lọ pa wọn kẹ́ gba property wọn ó sì mọ̀ sọ̀rọ̀ ogun bí ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ ẹ̀kọ́ bí ọ̀rọ̀ pé tó dá lógún táwọn bí ń jà tí fi kó property tí fi ń jí gbá tí fi ń yàwó. Ìgbà tí wọ́n wọnú ìlú Khaybar, àwọn Jews wọ́n gbóúnjẹ kan fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Hadith yẹn Abu Hurairah ló gbà wá, hadith náà gùn púpọ̀. Màá kẹ́ summarize ẹ̀. Ìgbà tí wọ́n gbóúnjẹ dé, Ànábì ní kó bá wọn pa àwọn Jews tó bá wà lára ndì kan wá. Ìgbà tí wọ́n dé, Ànábì ní mo fẹ́ bi láwọn béèrè kan, ṣé ní parọ́ fún mi. Wọ́n láwọn ní parọ́ fún sí Ọlọ́run. Ànábì ní ta ni bàbá yín? Wọ́n ní bàbá àwọn ni Lágbájá. Ànábì ní irọ́ lẹ ń pa. Bàbá yín ni Lágbájá, ọ̀tọ̀ ni tẹ́ ń sọ fún mi. Wọ́n ní òótọ́ ni Ànábì sọ, ọmọ bàbá wa lóòótọ́. Ànábì ní tún bí ń béèrè mi ò ṣé ní parọ́ fún mi. Wọ́n ní àwọn ò ní parọ́, báwọn bá tẹ̀ parọ́ fún, ọmọ báwọn bá parọ́. Ànábì bí wọ́n láwọn béèrè tó pọ̀. Nígbẹ̀yìn àdìsí, Ànábì wá bí wọ́n pé màá tún bí ń béèrè kan ṣé ní parọ́, wọ́n láwọn ò ní parọ́. Ànábì Muhammad sọ wípé hal ja'altum fi hadhihi ash-shat summan. Ànábì ní ìjẹ́ ń bí apẹ́ ewúrẹ́ oúnjẹ tẹ́ gbé wáyìí sí poison wà ń bẹ. Qalu na'am. Wọ́n ní poison bẹ́ẹ̀ mẹ́rin ń sí Ọlọ́run. Ànábì tún ní kí ló dé tẹ́ poison oúnjẹ mi? Wọ́n sọ wípé ìdí ni pé in kunta kadhiban nastarih. Ká sọ púpọ̀ rọ ni ọ́ ká lè bá sà nẹ́bí Ọlọ́run. Á sinmi lára rẹ tó bá ti kú tó jẹ poison tó kú dànù ọkàn wọ́n balẹ̀. Àmọ́ in kunta nabiyyan lam yadurruka. Ká sọ wípé ànábì ni olóòótọ́ oúnjẹ yóò ní sìn kẹ́kẹ́ fún poison lásán. Nínú ẹgbọ́n tó sọ mẹ́yẹn orin táyé pé ó ní pé àlẹ́ bíbélì lọ́wọ́ pé sí poison wà ní oúnjẹ wípé wọ́n sọ pé tòótọ́ poison wà ń bẹ̀ wípé ṣùgbọ́n táyé pé ànábì ni ó tòótọ́ ó mọ̀ kí poison wà ń bẹ̀ ò ní jẹ́ ó ní tàbí táyé pé ó ti wá sọ pé táyé pé ànábì ni ó tó bá tún wá jẹ́ táyé pé tòótọ́ ó sọ pé aláwọ̀ lọ́lọ́run tó ránṣẹ́ tó bá tún wá jẹ́ kò ní ṣe ẹ̀kẹ́ fún ọ. Kẹ́ ń gbọ́ o. Hadisi mi tí Anas narrate wọ́n sọ pé ànábì jẹun yẹn dàtà ànábì jẹun yẹn tòun ti pọ́ ti mọ̀ wípé poison wà ń bẹ sallallahu alaihi wasallam. Ànábì jẹ nítorí pé Ọlọ́run ti bá ànábì ṣàdéhùn pé a máa sọ ọ lọ́wọ́. Tẹ́ gbọ́ ó jẹ poison bẹ́ẹ̀ yẹn tẹ́ gbọ́ ó lá ànábì jẹun yẹn torí pé poison wà ń bẹ ó fi mọ̀ pé poison wà ń bẹ. Tẹ́ mọ̀ àwọn kan wà tàbí pé téèyàn bá ti pa ẹ ti mọ̀ pé rọ́lẹ̀ ní pa wà á mọ̀ pé poison wà nù ó jẹ wà á dẹ̀ tún wá jẹ́ kẹ́ gbọ́ ó mọ̀ pé poison wà ń bẹ ó tún wá jẹ́ ẹ ṣáà ti gbọ́ ẹni tí afẹ́fì jẹ́ múlẹ̀ nǹkan ni pé poison ló pa ànábì àbọ̀ mùsùlùmí wà ń defend ẹ̀ wọ́n fàdí ìjẹ́ defend ẹ̀ pé Muhammad mọ̀ ó dẹ̀ jẹ́ àwa ò ní ò jẹ́ poison sápá ẹ máa gbọ́ ẹ jí ó defend rẹ̀ délẹ̀. A máa sọ ọ lọ́wọ́ àwọn èèyàn wọ́n bẹ̀rù. Gbàtà ànábì wa jẹun tán ànábì wa ní kí wọ́n pe obìnrin tí ó dáná ẹ̀ wá. Ànábì sọ pé kí ló tó poison mi rẹ̀ arábìnrin.
wọ́n sọ wípé àrọ́tú kotlak wọn kẹfẹ́ pa ọ́ ni torobìnrin yẹn ló prepare oúnjẹ òun ló gbé lọ ní mo fẹ́ pa ọ́ ni mí náà lọ́wọ́ sí ànábì ni kí ló dé tó fẹ́ pa mí mi ń ṣe ọ́ àmọ́ lọ́wọ́ ní fún ọ sí bá ànábì ti sọnù àwọn sọ̀hábà tó wá pẹ̀lú ànábì wọ́n sọ fún ànábì pé ala naqtuluha já pa dànù já pa wọ́n ló sì ń kẹ́ báyìí fún ànábì wọ́n pọ́ńsì oúnjẹ ànábì já pa ànábì ní là ẹ̀fílẹ̀ ẹ̀mọ́pa ẹwà nù ànábì Muhammad sọ̀sọ́là tó bá pa aláyè yẹn kò sí tí ó ṣẹlẹ̀ tó lágbára àti pa ó ti gbà lú wọn already. lọ́nà bíi tó bá pa aláyè yẹn kò sí tí ó fi ó lágbára àti pa ṣùgbọ́n kò wá lè pa ẹ máa ń gbọ́rọ̀ ẹ máa ń gbọ́ ẹni tó ti pa kú èèyàn ó ti pa ọmọ rẹ̀ ó ti pa gbogbo àwọn ẹbí ó ti pa gbogbo olú rẹ̀ ó ti pa gbogbo olú rẹ̀ wọ́n ti kó mọ lẹ́nu ó ti wá ló láàánú púpọ̀ àlàmú aláàánú ni àbí ìsì yóò kan ọ̀dá mi kan lò láàbọ̀dá láàánú bọ́ àlẹ́bí mọ́mọ́ ó mọ̀ fílẹ̀ ó fẹ́ dóbò sí ọmọ ló fẹ́ dólò sí aláàlẹ́bí fẹ́ dóbò bẹ́ẹ̀ ni ó fẹ́ dóbò yá ìmá ní ìpele yìí ẹwà ẹ̀lẹ́lẹ́ yóò wúlò fún iṣẹ́ ànàbí lórí burúkú dóbòdóbò. ànàbí láàánú púpọ̀ kìí ṣe ẹlẹ́jẹ̀ kìí ṣe mujẹmujẹ ànàbí náà fílẹ̀ kọmọ bá tiẹ̀ lọ. anẹ́sì wá sọ wípé gbogbo ìgbà làwọn rí pa ànàbí ń fìlì ojú ọgbẹ́ pọ́ìsì tó jẹ yẹn. wọ́n ní gbogbo ìgbà ló ń fìlì ojú ọgbẹ́ pọ́ìsì tó jẹ yẹn ṣé olóòsọ yìí o bóyá jẹ pọ́ìsì tán àgbà yẹn ní ìnira ti bá ẹ̀dẹ̀ lórí prophet ẹ̀dẹ̀ yálà ń sọ kí ló wùlẹ̀ ń pa fún wa ó lẹ́gbẹ̀ẹ́ jẹ pọ́ìsì tán ní ìgbésẹ̀ àlẹ́bí wa ó láti máa sọ pé òun fìlì pọ́ìsì yìí ṣé mítà sọ náà nìyẹn. kò mọ̀ kó tó jẹ́ ó ti jẹ́ tán kó tó rí pé òun jẹ pọ́ìsì. àbí ṣé mo ẹ̀yin kankan wà tẹ́lẹ̀ pé àbí ìkànnì pa fún wa ó ti sànà bíi di ó ti sànà bíi di ògèdèǹgbé agbógun gbòòrò tẹ́ ń lóògùn débi kẹ́ tí wọ́n tá tí pẹ́pẹ́ tí wọ́n bá jòkó tó fi mú èṣù lánàá mi yìí mọ́ ó sì jẹ́ pẹ̀lú wèrè àná mi yìí mọ́ ó jẹ́ ẹ wá jẹ́ tẹ́ wá sẹ́ ẹ mọ̀ gbọ́ wá ní Mohammed fúnra wá sọ pé òun fílì poison yẹn kí kóun fílì kóun jẹ poison ápò mọ̀ ni kò lè jẹ́ ẹ̀ka ẹgbọ́n parọ́ fún wa ẹ mọ̀ gbọ́ o ní tá à ń sọ náà nìyẹn pé poison ló pa tí bí náà ni wọ́n náà sọ yìí pé Mohammed jẹ poison ló pa kí wàá là ń jiyàn fún ẹ ní ká jiyàn mọ́ holy prophet tí aláàrán tó yẹ kí poison òun náà ní táwọn èèyàn béèrè náà nìyẹn ẹ̀jẹ̀ àgbọ̀ síwájú. ní ọ̀nà ọ̀fun rẹ̀ sẹ́bárí ogun Khaybaru ànẹ́bí jà lọ́dún keje hijira ànẹ́bí sì kú lọ́dún kẹwàá sí kọkànlá hijira tí ń túmọ̀ sí wípé lẹ́yìn ìgbà tá ànẹ́bí jẹ pọ́ìsì yìí tán ó lo ọdún mẹ́ta láyé sí ti fi ń spread Islam káàkiri ànẹ́bí ò kì í ṣe olóògùn ànẹ́bí ò kì í ṣe onídẹ́ tá a sọ wípé ìgbà tó ti jẹ pọ́ìsì àkọ́bọ̀ ọkú mọ́ irọ́ òjíṣẹ́ Ọlọ́run ni ó sì mọ̀ kó tó jẹ ànẹ́bí wa ń sọ fún Aisha nígbà tá ànẹ́bí fẹ́ kú pé gbogbo ìgbà ni mo máa ń feel pain poison yẹn nínú heart mi nínú epiglottis mi nítorí wípé ìwọ lápé kò sí yóò fi ọgbẹ́ síbẹ̀ yóò da egbò sí yẹn lára bẹ́ẹ̀ bá sóògùn òkè náà òkè àdá bọ́n bẹ́ẹ̀ sa tí ọba wọlé yóò fi ọgbẹ́ kalẹ̀ yóò fi máàkì síbẹ̀ so gẹ́gẹ́ bó ṣe rí nìyẹn. mọ̀wùlẹ̀ sọ̀rọ̀ òkú fídíò òtítọ́ mọ̀wùlẹ̀ sọ̀rọ̀ òkú àbákíyàdà ikú tó bá sa yóò fi máàkì síbẹ̀ kó kàn ọ́ èyí òde wà kẹ́yìn èyí òde wà kẹ́yìn ní tàbí jáde náà ni pé ó ní ànábì Muhammed sọ fún Aisha pé pọ́ìsì tóun ti jẹ yìí ó pójoojúmọ́ ló ń wọ́rí òun á parọ́ mọ́ ó parọ́ kan kún un pé ẹ̀yìn ọdún mẹ́ta tó jẹ pọ́ìsì ló tó kú ike pọ́ìsì jẹ pé ó ń pa díẹ̀ ni irọ́ ni ó jẹ pọ́ìsì ìnira pọ́ìsì yẹn ló bá kú níjọ́ kejì ìnira pọ́ìsì yẹn ló bá kú kò kú níjọ́ kejì pọ́ìsì yẹn ó dá rẹ̀ sí la ṣe pé ó wá ń jẹ̀rora nítorí jẹ̀rora kó tó 7 days kẹsí bóyá ọdún kẹta kẹsí ọdún kẹta ok ìwọ sọ pé poison ni ó ń pa díẹ̀ poison wa ń pa díẹ̀ ó wà ń sọ fáyíṣà nígbà tí ó jẹ poison tó jẹ̀rora yẹn náà ló sọ fáyíṣà pé òun ti jẹ poison o wá sọ pé àdàbí èso ń dán oníkẹ́ èso ní màjíìkì kẹsí oníkẹ́ nìkan ó sọ pé àdàbí mọ̀ pé poison wà bẹ́ẹ̀ ó sì jẹ́
tó wá jẹ́ tó wọ́n affect ẹ̀ ó wá jẹ tó wà tiẹ̀ kí ló jẹ́ fún. ní táyì ló káyọ̀ kó tó tọ́ àmùtú ẹgbẹ́ pé ó mọ̀ kó tó jẹ́ káyọ̀ kó tó tọ́ ó mọ̀ pé pásítọ̀ wọn bẹ̀ ó wá jẹ́ wá affect ẹ̀ ṣé òjíṣẹ́ lánàá bí abẹ́sẹ̀ òjíṣẹ́. definitely ìwọ náà ti jẹ́ ká gbogbo tá à ń sọ láti jọ yìí túra yín náà lẹ́ẹ̀mọ tọ́sí ara ìwọ náà ti wọ́n tọ́sí ni pé tòótọ́ ó wà ní àdìsí bẹ́ẹ̀ pé Muhammad jẹ poison ni síbi tá a sọ náà nu sọ́ọ́lẹ̀ làṣẹ Muhammad jẹ poison sọ́ọ́lẹ̀ làṣẹ ìgò kúndé tí wọ́n 500 náà fi pa Muhammad ó dẹ̀ pé ẹ lójijì tiẹ̀ ó dẹ̀ pé ẹ ní pé ẹ lọ́kà ẹ̀ mọ́jú ó dẹ̀ ṣe kíkẹ́ jù ẹ mọ̀ n play sáà pé gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń bá sọ̀rọ̀ èyí tó bá lè dánú rò yóò ronú padà pé ṣé tá à ń sọ yìí táwọn mùsùlùmí náà tún jáde tí wọ́n tún fẹ́ dọ́ra wọn sọ pé bẹ́ẹ̀ ni ẹ wàá ronú pé ǹjẹ́ irú ẹni báyìí lè jòjìṣẹ́ kó mọ wúrà báyìí ìwà ajípátá ìwà abóbìnrin sùn ìwà bá ọmọ ọdún 6 sùn ìwà bá ọmọ ọdún 1 sùn. àdìsí kẹsì àtúwà tó ní kí Muhammadu ń gbé tí wọ́n bá ti wà láti ibi ọmọ tó yẹn ń gbé lọ́wọ́ ẹni máa fọ kóra ń tẹ̀.